ó ṣáà ti rí ẹnjìnìà Jigolo ó ti rí ẹnjìnìà Jigolo òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè ó fẹ́ yàwó kejì ó di Jigolo fake engineer ni ó wá jobless kò wá jobless ó dúró sí ṣọ́ọ̀bù kò dúró sí ṣọ́ọ̀bù òkìkí tí mo. ẹ̀yin tèmi ẹ wò ó gbẹ̀nù tán ẹnjìnà Akeem ìyẹn ọkọ Sisi Alagbo ti jáde báyìí o wípé òun gangan ni ẹnjìnà Jigolo wípé òkìkí tóun ní kò tí ì tó o pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ bá ń gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ it just get started pé ẹ tí ì rí nǹkan kan ẹ wò ó sọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí àwọn ọmọ Nàìjíríà náà tó fún un lésì pé ókè o pé téèyàn bá tiẹ̀ ń wá òkìkí ṣerú òkìkí báyìí ni ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ká gbọ́ nǹkan tẹ́ ẹnjìnà Akeem tó sọ ìyẹn tó lóun ẹnjìnà Jigolo tó sọ nínú fídíò yìí àti nǹkan tí ọmọ Nàìjíríà fi fún lésì ẹ̀yin náà tẹ́ tó fẹ́ wo fídíò yìí kí ni èsì tẹ́yin náà fẹ́ fún ẹnjìnà Akeem àbí kí ni word of encouragement tẹ́ fẹ́ fún ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká pàdé ní comment section ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn ẹ click lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ó ṣáà ti rí ẹnjìnìà Jigolo ó ti rí ẹnjìnìà Jigolo òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè ó fẹ́ yàwó kejì ó di Jigolo fake engineer ni ó wá jobless kò wá jobless ó dúró sí ṣọ́ọ̀bù kò dúró sí ṣọ́ọ̀bù òkìkí tí mo ní yóò tó Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè. ṣẹ́rí tí ọkùnrin bá ti yakọ ajá abirùn òṣì lẹ́sẹ̀ tẹ́pẹ́ kò sí joint tí ò ti lè máa gbó á padà mú nǹkan míì máa gbó wọ́n á padà end up sínú kéèjì ṣẹ́rí wọn. sórí ìwọ tó bá ti fi ajá lọ́kùnrin tètè sọmọ́lẹ̀ kan tó bẹ́ẹ̀ sọmọ́lẹ̀ ń ta o kó wà pọ́n máa padà lọ di sales boy níbì kan tó yẹ pé báyìí ló ṣe ń support ìyàwó àkọ́kọ́ ló ṣe ṣe káyé wọn má padà rí báyìí wọ́n wá délé olówó wọ́n ń tọ́ra wọn di sales boy ọmọ ọ̀dọ́ lè kàn sí àwọn Mr Jigolo ó lè tó bá dẹ̀ tún jẹ tán bẹ́ẹ̀ sọ wọn á tún bọ́ síbòmí ẹ̀rọ àwọn ìyọkọ̀ bọ́n fi tà ó dá mi lójú pọ́n máa kẹ́yà lé jù báyìí lọ́nà ìgbà tó náà sì lówó lọ́wọ́ kó tó jẹ gbá ẹni ẹlẹ́nirun Sisi Alagbo jẹ́ kórìí ẹ pé bọ́n bá tún jẹ tán lè ro ẹ wọ́n á bọ́ sílé gúngún òrò àwọn àbúrò ọkọ òfò wọ́n sẹnu kan gidi bí ológbò tó gbé yọ wọ́n wá sẹ́ẹ̀kẹ́ bí oyún mùsù bọ́n bá tún jẹ tán níbí náà wọ́n tún lọ bòmí náà ni bọ́n bá ti rẹ́ bí Jigolo ó ti dán an mọ̀ bọ́n bá ti rí fámílì àwọn fàwọ̀rajà ó ti mọ̀ ọ́n dáadáa ṣé nítorí owó. wọ́n come to think of it ẹ ṣe wedding kan bá bí 2023 ẹ lọ rí ẹ bọ rí ẹ tó wá fẹ́ ṣe mí nù ní 2025 ọ wà jẹ́ second wife lẹ fẹ́ ṣe second wedding ṣé kò ẹ kẹ́ ẹ forí ara yín pamọ́ so yẹ kó wá jọ lórí social media ṣé tábà tẹ̀ fẹ́ ṣe pẹ́pẹ́ dẹ̀ lórí social media ṣé ọkọ téèyàn gbà lọ́wọ́ ẹ nìkan lèyàn fi ń ṣe pẹ́pẹ́ dẹ̀ kì í tẹ̀ wá sẹ́yìn tẹ́ pẹ́ ẹ ló kọ̀ kí ló dé. ẹ ní kí mo rántí tí mo rẹ́rìn olóṣì kan ló bọ̀ta lórí social media ń jẹ́ kó nìyẹn ìyàwó tọkàn ọba balẹ̀ nílé ọkọ ló máa parọ́ má fọkàn mi ṣe best friend díẹ̀ ṣe rọ́kàn mi gbàkan mi wọ́n ní tó bá rí obìnrin tí ọkùnrin bá balẹ̀ nílé ọkọ ò lè máa rí kó máa bọ́ sórí social media kó máa sọ kọ́tànkọ́tàn ló bá dárúkọ àwọn bíi 5 tọkàn wọn balẹ̀ nílé ọkọ ńgbà tí ń ṣe kì í wọn àwọn bíi number 5 àwọn bí àwọn tó lọ sí number 2 nílé ọkọ àwọn tó lọ sí number 3 tán gbọ́ ọkọ lọ́kọ àtàwọn tó ti di single mother tẹ́ pé bíi 5 náà bí tí wọ́n rẹ́ nígbà lọ́wọ́ wọn tó padà lọ sí number 3 nílé ọkọ lọ́kọ mọ́ ọ̀pẹ́ bọ́ bá tẹ̀ fẹ́ ṣe kọ́ńtẹ́ǹtì sórí ìrè òwà pé ni sọ bí ọrẹ kó fọkọ ọlọ́kọ ṣe kọ́ńtẹ́ǹtì sórí àwa tá a bá sọ pé o gbọ́dọ̀ fọkọ mi ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ fọkọ mi ṣe best friend ẹnu wá gbà ní ẹni tó bá bí ire kó ṣerú ẹ̀ kọ́ńtẹ́ǹtì mélòó ni wọ́n ti fi Mr Engineer ṣe tí wàhálà ti pọ̀ tó yìí sọ̀rọ̀ pé easy ni bí o bá bí ọ̀dà kó gbé gẹ̀ẹ́sì. àní tán bá bí kan náà godmother ẹ̀ tó ọ̀dà kọ̀ tán bá bí ìdá kó tẹ̀ dànrú ẹ̀ wò kó kàn tiẹ̀ gbé gẹ̀ẹ́sì Sisi Alagbo tó gbé gẹ̀ẹ́sì tó gbọ́ ọkọ̀ ọlọ́kọ tí wàá fi ń ṣe kọ́ńtẹ́ǹtì. pátí lọ́lọ́ lọ́jọ́ kìnìún àná wọ́n lọ sí wedding ni òun ni Akeem ní òun ní pé òun láìkún fún òun láìkún máa expect kí Sisi Alagbo pé ẹ̀kọ́ náà àwọn ọ̀rẹ́ wa kóun dó wọn pọ̀
òun ni Sisi Alagbo wá pé bèbí yẹn wá sí hòtẹ́ẹ̀lì mímọ ó dẹ̀ sì wá ilé ọkọ ló wà òun gbogbo fídíò tẹ̀lé 16 na first husband house ilé ọkọ ẹ̀ ni ó wà ń gba ilé ọkọ ló wà òun kò ṣe pé kíni o ilé ọkọ ló wà yes ilé ọkọ ló wà wọ́n ṣàṣe fídíò and this video tí mo play fún yín kò ṣe fídíò mo ṣe fídíò eléyìí nìkan ó pọ̀ o. Threesome pẹ̀lú Ice Blog. I have the video. Lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí. a ṣàlàyé fún wa. so fídíò yìí wá leak sí first husband ẹ̀ lọ́wọ́ ìyẹn wá ṣàlàyé fún àwọn family òun lọ ṣe lè jáde. ìgbà tó wá lè jáde ọmọ ọgbọ́n àsọmọgbọ́n tó jẹ́ náà kàkà tó má ṣe ṣèṣe ayé àfi ṣe ìwọ ló da lébi wù ó fi ṣe pé ẹni yàrá lòún gbé kàkà kí n bọ́ sí street máa yà fẹ́ wọ̀ ni. òun ló fi fẹ́ engineer Akeem engineer Odobs engineer onídokúdo òun ló fi fẹ́ because kò fẹ́ kójú ti òun checket ọmọ 6 months wà lọ́wọ́ ìgbà tó máa fọkọ ilẹ̀. Sisi Alagbo set camera jẹ́ kájọ bẹ̀rẹ̀ show sorry èmi ń tèmi èmi ń bá jáde máa ń gbọ́ kúlẹ̀ máa take time mi máa gbé kí n má ti ṣe fídíò nípa ẹni náà ni àwọn tó mú ẹ máa jáde sí mi pẹ̀lú evidences ló máa gbé wá fún mi wọ́ báyìí kí báyìí ti sọ̀rọ̀ ẹ bá ti sọ̀rọ̀ báyìí máa gbé information ẹ wá máa gbé láì bá wá fún wa. ìgbà tí bọ̀bọ̀ yẹn wá di kúrò ẹ̀yin èèyàn ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kí ló gbé kúrò lé ọkọ kí ló gbé kúrò lé first husband ẹ bèrè lọ́wọ́ ẹ̀ fídíò tẹ̀lé fídíò tó ṣẹlẹ̀ kì í tẹ́tí gbogbo ẹ̀ sọ fídíò yìí ni ó gbé kúrò lé ọkọ first husband tó fẹ́ sílé ní fídíò yìí lọ́wọ́ ó wà ń bẹ and it's not only this video the video is much ṣe get ó much gan ọba yẹn lè dànù tẹfẹtẹfẹ ní o ọba yẹn lè dànù tẹfẹtẹfẹ ẹ má jà bílẹ̀ ẹ bá wà lápá mọ nǹkan tó ń sọ ìyá yẹn mọ nǹkan tó ń sọ ìgbà mi náà máa wò ìyá yẹn tó ti máa ń falẹ̀ kọ̀ọ̀kan bọ̀ ó mọ nǹkan tó ń sọ do you saw the video tó yín bu ni ṣé mo ṣe play video tó fún yín sí ẹ má ní mi lára power tap your screen guys kindly drop me out to me let's go. so ẹ̀yin ẹ bèrè lọ́wọ́ ẹ ẹni kí ló pe kúrò ní ilé ọkọ àwẹ̀ kí ló gbé kúrò níbẹ̀ ṣìnà ni ìdókúdó yìí náà ni ogbó ẹ̀pẹ̀ ńlá ogbó ẹ̀wẹ̀ ńlá oníwọ̀ba báńdì òbò tó ti slack olóbò bipolar ọlọ́yàn wálẹ̀ gbogbo yẹn ti dà wálẹ̀ dọ̀rọ̀ ayé pa ọlọ́yàn slippers wà disgusting àní mo wo fídíò ìgbọ́n mo kó mi ò lè fi yín ṣe sópí ó kàn kábi lára ni mi ò lè fi yín ṣe sópí. èèyàn máa wo fídíò kéèyàn wo fídíò káwọn èèyàn dìde ń ké yes ẹ fà àwọn pípì yìí kọ́m mi ò lè fi yín kọ́m ẹ tẹ̀tí láti bèbí ọkọ ẹ tẹ̀tí ó tún wá wo gbogbo ẹ̀pọ̀n ọkọ ẹ báyìí níbi ìsàlẹ̀ báyìí ó sì pákéjì mi ti dédé mo tún wá wo gbogbo ìsàlẹ̀ ọkọ ẹ báyìí ló bá ní funfun ó ní kí ló dé kí ni gbogbo ilé moisturize okó àtòbó yín fi ọ́ìlì pa ó kàn tó pèsè yín pa kò dára rárá ní ọmọ òbòdó máa ń sọ ọmọ òbòdó ìbọn lè bẹ ẹwọ ní kò ní sàbí náà ṣé kókó dẹ wà kó wá kọ wọn padì kó kọ wọn padì ẹwọ ní kò mọ òbòdó yìí tó ṣe ẹkọ ó kàn ṣeré ni tó ń wọlé pìṣìpìṣì ó tẹ̀ ní oko Akíìmù yẹn ní oko bóyá gbogbo Akíìmù náà ní oko mo ní ẹ̀pọ̀n burúkú ní abẹ́ mo ní ẹ̀pọ̀n ìjọ́ tèmi náà máa ká sí odi kan èmi náà fi bò èmi náà ti ṣòṣì sẹ́yìn o ọ̀tẹ́ bá máa yóò ṣì débi old video náà lè máa rí ẹ má wọ̀ èmi náà máa analyze àwọn mi fún mi ẹ má wọ̀ yìí ṣe get. tó fídíò yìí ló lè kúrò nílé ọkọ ẹ̀ alákọ̀ọ́kọ́ ìyẹn ọkọ ẹ̀ fi lé dànù. so ẹ jẹ́ wá sọ wáyé tí fídíò yìí ṣe wá ní kí fún yín ṣé ti sùn am I communicating drop your at me achieve my life goals and let's go. This is the main story now. I'm a vegetarian blogger. This is the main story. Ibi tá ń lọ ládé ìbá nìsín. Drop me your at me. Achieve my life goals and let's go. Yeah. So why it's video if you leak? This is it. So Akeem notice pé Sisi Alagbo máa ń ṣe ìwànù tó máa ń ṣe ni pé ìwànù tó ṣe kúrò lé ọkọ ẹ̀ ó sì continue pẹ̀lú Akeem as engineer Akeem. So ìyẹn wá sọ fún ni pé ó stop gbogbo ìwà dáadáa tó ń wọ ìkéṣe bí nǹkan tó ṣe tó fi kúrò lé ọkọ náà ni pé ó tútù ra wọ́n mọ́ ìṣìnà pẹ̀lú òun báyìí ó fi láti máa jump from one place to another from one guy to another nǹkan tó jọ ń jà sí nìyẹn
ó wà lọ pátì kan nìbàdàn fídíò yìí ló wà lọ pátì ló lọ pátì tó lọ yìí ni fídíò ilé ọkọ wáyé fídíò bó tún ṣe ń gbọ̀dì fún eléré tó ń play ó bá ju iṣẹ́ tó ń jùdì fún eléré ìyẹn náà tún pé ó tún bá sọ̀rọ̀ kò gbọ́ wọ́n wá nígbà táwọn ṣe yí vibe fẹ́ ṣe show kan nìbàdàn wọ́n wá ní kó gbé àgbo wá so àwọn wá rí ní pé ebi yìí ó ti ọwọ́ tó ń gbẹ́lẹ́jọ́ mẹ́ta yìí ó ti ń go far wọ́n ti meet àwọn èèyàn like àwọn ọkùnrin tó yẹ kí top bọ́ ìwà tuntun tí ò bá jáwọ́ fíjì táwọn ọjọ́ ṣe tv sọmọ ìyàwó máa dà síta kí gbogbo ẹ̀ kúkú dàrú. so bàbá yìí wá create group báwọn wá ń ṣàlàyé fáwọn tiẹ̀ tọ́jọ́ wà bí ẹbí bí ara family friends wá pé òun ló wá dá fídíò sínú group yẹn time tí Sisi Alagbo máa bẹ̀bẹ̀ ní kọ́kọ́ mi dábìjì mi má bàa yé mi jẹ́ má ti kíní kan àwọn èèyàn ti save fídíò ọkọ̀ wá dìde kúrò ní group yẹn now bí fídíò yẹn ṣe kàláàsì ni bó ṣe túká bó ṣe kí ló máa pe English yìí ló máa pe English yẹn bó ṣe túká nìyẹn exaculate àbí kí lè ń pè bó ṣe lọ nìyẹn so that is it o ìbínú ló jẹ́ kí Hakeem post fídíò sí link sí group ìbínú ló jẹ́ kó post fídíò màá tí ìyàwó máa fi bẹ̀bẹ̀ àwọn èèyàn ti save fídíò wọ́n dẹ̀ ti ń pè kiri that is the end of Hakeem and Sisi Alagbo story ẹ̀yin ẹ̀ tó bá fẹ́ gẹnu sínsìn ẹ̀ lè má bọ̀ ọmọ yẹn ò ní ìtìjú ọmọ yẹn kò ní ìtìjú that guy is so useless gan máa ń dán máa ń wọ lórí burúkú obìnrin ò ní tí ó tún polówó àgbo kí n play sound kí n play ọtí ọtí send me message lórí WhatsApp ń dà sí ẹ wọn lọ wo fídíò kó jẹ yẹn kó lọ fi kọ́mù. ẹni tó sọ baby look here yẹn Sisi Alagbo ló sọ baby look here wá fọwọ́ ẹ̀ ṣe báyìí baby look here ní Hakeem ló bá look here. ẹ gẹ́tì bẹ́ẹ̀ ṣe gẹ́tì bẹ́ẹ̀ ọkọ ẹni bá mi ṣe fídíò bá mi ṣe òun náà wà ní èmi náà ṣe fídíò tèmi náà sí. ẹ lọ gbọ́. Yepa, ó ṣe ọmọ mi lárí wáyíká, ó sọ rere. Ó sọ rere kan. Ṣé ti ọba yẹn fún aṣọ ìtẹ́mi wo ilé yàtọ̀ sí ìtẹ́mi wo lànà ìtẹ́mi wo Sisi Alagbo sùn báyìí ẹni pa mí mo fẹ́ demonstrate fún yín ni Sisi Alagbo sùn báyìí ó sùn báyìí ó kẹsẹ̀ mẹ́ kékeré sùn ẹ̀fẹ̀ báyìí ó bu ẹ̀wà mi ó ṣe báyìí òun àti gẹ́ẹ̀kejì yẹn tó tọkọ bá ti yọ ogó kúrò ní Sisi Alagbo á tún ti bọ ìkejì infection àwọn ọmọ yẹn fi ṣeré disease ló fi ṣeré àtọkọ àtìyàwó yín disease lè fi ṣeré diseases ó ṣe diseases lè fi ṣeré so èyí tí mo wọ̀ ní àná yẹn nìyẹn eléyìí tó bá fún mi láwọn ìwà yàtọ̀ kòsìtà àná yẹn okò yẹn yọ okó báyìí tó bá ti yọ okó báyìí ó máa ti bọ́ nù òbò kejì tó bá tún ti bọ́ nù òbò kejì á tún ṣe kíni ó tún wá fi ice block sórí òbò náà ìyẹn náà máa yẹ pàyẹ. oríṣiríṣi ẹ máa gbẹnu bọ ẹ máa bọ lẹkọọ ìjẹwà sọ̀rọ̀ mo ti sọ nǹkan tó ṣẹlẹ̀ tí fídíò fi líǹkì síta ìdí tí fídíò fi líǹkì síta yẹn kò gbọ́ wọn sọ pẹ̀lẹ́ ni ọkọ̀ ẹ̀dẹ̀ threatening ẹ̀yìn kó o máa da fídíò táwọn jọ sí tv sàn ó máa da síta tí ó bá change ó dẹ̀ fi ìbínú da síta ibẹ̀ ni fídíò sílẹ̀ kò sẹ́ni tó sẹ́ni fóònù kò sẹ́ni tó sẹ́ni ọkọ̀ ẹ̀ gbọ́ngbọ́ngbọ́n ẹnjìnìá Hakeem gbọ́ngbọ́n òun ló líkì fídíò síta. ẹ máa bọ̀ ní kí Ege, èmi ní di fídíò yẹn ni o, bàbá mi. 10,000. ASAP. 10,000. Ṣé Hakeem aṣẹ́wó yẹ ìwọ gan? Ó tún wò. Ìjọ first video yẹn gangan ló ṣe kókó eléyìí mo ti wo eléyìí. But first video yẹn wà. Ẹni ẹsẹ̀ lè sí bí once ni mo dẹ̀ ń drive lọ́wọ́ lánàá yẹn ó kà mí lára. Ó kà mí lára. Yé! Ó bo da water ó fẹ́ òbò ẹlẹ́ni gbogbo ọyàn ẹ̀ báyìí ti wá sleep. Ó ti ó dàbí slippers. Ọyàn ẹ̀ ti flat wáyé ọyàn kejì yẹn sì dúró. Ọyàn Sisi Alagbo yẹn nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́. No, kò ṣe é fà gan. Ó kàn ní bọ́dí ó kàn ní shape tó dáa ni. Ó tẹ bóyá makeup tó kún ṣá. Ọyàn ẹ̀ flat.
ó pẹlẹbẹ gan o bàbá yẹn gan try bàbá yẹn dòdò kúdò o. bàbá yẹn ó mọ̀ ó dẹ̀ ní ẹkùn àwọn akíní máa ń lòkó lọ́wọ́ ó tẹ̀ títí mọ orúkọ ẹ̀ ó títí mọ pé Akeem ló ń jẹ́. Akeem ló kúkọ ẹ̀. àbí wọn náà ó tún tu wò ní Akeem ayé ẹ̀ tí ó tún tu wò ṣé ó yàtọ̀ ni ṣé ó bọ́ àtòmí náà ó bọ́ àtòkó náà ló ń dún bẹ́ẹ̀. bèbí yẹn ó ṣe bí gbà pé nǹkan yẹn ò rí ó kàn jáde ó ń sọ̀rọ̀ bó ṣe wù ú bí gbà pé kò ṣe rí pé irọ́ náà pa mọ́ seriously mo ti jẹ́ lọ mo rò pé irọ́ náà ń pa mọ́ ni. ọ̀pá ọmọ. ọmọ ó lọ fà o. bọ bèbí yẹn lọkọ kó síta bèbí tó ṣe 3 sọmi lọkọ kẹta yẹn. bèbí tí lọkọ kó bá yẹn sí tìjú. wọn ò ní tìjú bọ bèbí yẹn lọkọ kó síta. wọn ò ní tìjú rárá àtọ. na ai. ai ni o. ní ai kí ni. mi ò mọ̀ pé Sisi Alagbo yẹn useless gan báyìí o very useless human being. kò tiẹ̀ lójú tì gan ó tún wá ń polówó àgbo. fantasy ló ń pè. ẹ ń polówó àgbo mo rò pé irọ́ náà pa mọ́. fantasy ló ń pè. fantasy. ìyẹn ṣe fantasy kí ni. bá a ṣe ń ṣe ń lè bòmí bá a ṣe ń ṣe ń lé ilé yín ẹ ṣe ń ṣe ń lé yín èwo bòmí ni fantasy ló ń pè wíṣẹ́ yẹn ó ní fantasy fún àgbo. ó dẹ̀ rẹ́rìn òun gọ́gọ́ ló kù ṣọpọ̀ ẹ̀ṣin kìíní yẹn o òun gọ́gọ́ ló kù ṣọpọ̀ ẹ̀ṣin kìíní yẹn. ẹ gbọ́dọ̀ tí mo sọ ni fídíò yẹn kò ń ṣe recent video. na ó di kò kí ṣẹ̀ṣẹ̀ ṣe nìyẹn ó ti ṣe fídíò tó lè kó lé ọba alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. ọmọ. imagine. kò ń ṣe fídíò this not recent video 2 years ago na old video fídíò yìí lọ pẹ̀lú ọ̀rí first husband ẹni tó fi lè bọ́ta kún un lé. ok something similar lọ ọkọ ẹbí tẹ́lẹ̀ tó fi lè jáde. o. àwọn bíi tó máa find out bí mechanic ni bọ̀bọ̀ yẹn máa jẹ́. no engineer ni. engineer ni tó bá fẹ́ lu ọmọ bẹ́ẹ̀. first husband ní fídíò yìí lọ́wọ́ nǹkan tó jẹ́ kókó ilé ọkọ ọmọ 6 months wà lọ́wọ́ ẹ̀ náà kó tó kó ilé ọkọ náà tó fi lọ fẹ́ Akeem ó wá kókó lọ fẹ́ engineer kàkà kéfù bàjẹ́ sisi máa fi ṣàwádànù ni. ìyẹn náà wá gbé wàkúgbà wọn wẹ́ ṣá. ìwọ olóòlè kó ilé ọkọ náà ṣe fún olóòlè kó ṣe fídíò káwọn ṣe fídíò ó wá kókó lọ fẹ́ ní kí wọ́n ṣàlùlẹ̀ mi kún ilé ọkọ ẹ̀ kókó wá fẹ́. ọkùnkùn wa jọ ń ṣe papọ̀ náà láti láti fídíò náà òní engineer tó wá lò against her again now. bọ̀ báwo ni first ọkọ ṣe rí tí ò bá link báwo ni ọkọ ti tẹ́lẹ̀ ṣe rí. ọkọ ti kọ́kọ́ rí lórí fóònù ẹ̀ tẹ́lẹ̀. ọkọ ilé ẹ̀ ní fídíò ìlọ́wọ́ tipẹ́tipẹ́ fídíò ọkọ ilé ẹ̀ ní tòun lè kúrò ó ń ṣe fídíò yóò ṣẹ̀ṣẹ̀ lẹ́ ó ti pẹ́ it's not ó wà ní ọkọ tó fi ṣe fídíò ìkan ó sì wà ní ọkọ ẹ̀ ń gbà yẹn tí ó sì ń dó engineer yìí. mo lọ fa o. you know the ex-husband will be laughing and that all Akeem first wife sef yẹn náà mama rẹ́rìn báyìí. But the guy himself fucked up now. Well, that's wickedness, pure wickedness. Bringing out such video. Òun gan ojú ẹ̀ jẹ́ wà ń bẹ̀. Well, after your customers see that, Dasha. Yeah, exactly. After your customers. The guy will see more customers. I don't èrò tó máa fọ́ọ̀lù ẹ̀ dáadáa. Tó máa fẹ́ jẹnu iṣẹ́. Àní kò tẹ̀ ṣe bíi pé video yẹn get to her like ó tún polówó àgbo look at no àwọn olówó àgbo lọ́wọ́ ẹ̀. Àwọn ẹgbẹ́ tiẹ̀ náà ló máa ràgbó lọ́wọ́ ẹ̀. ẹ̀yin wọn lẹ́wọ̀ àgbo lọ́wọ́ ẹ̀ ó wá polówó àgbo TV sọ̀mù kó tẹ̀. ẹ ṣe bọ́ọ̀nù ẹ̀ náà àwọn tó bá lọ àgbo náà lọ́wọ́ ẹ̀ náà bọ́ọ̀nù wọn ṣe máa rí nìyẹn. Because ọ̀yàn yẹn bàbá yẹn ń ṣáàyò kí ló fi fẹ́ tẹ̀ ń bẹ̀ ọ̀yàn tó ti dàbí slippers yẹn. wo èké èmi ò fi ẹ lẹ mo rò pé bọ́. Threesome pẹ̀lú ice blog. I have the video. Lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí tó ń play ẹni ṣó fẹ́ gbọ́ mo ní nọ́mbà ẹni tó fún mi mo ní fídíò ẹni tó fún mi mo rí fèsì ẹni tó fún mi mo ṣe rìkọ́dì ẹ̀ sílẹ̀ wọ́n ní kí n put. ẹni ọlá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni ìyá ẹni ọlá ìyá abiyamọ ayé ẹ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni. mo sọ fún yín wípé tí mo bá fi ẹnu mi eyín mi tó pọ́n tó ń rùn yìí tí mo bá fi gé búrẹ́dì fún ẹ tàbí tí n bá fi bu gàrí sí ẹ lẹ́nu jọ torí ọlọ́wọ́ lè túnú tí n bá fi sọ̀rọ̀ fún ẹ mo ní kó gbà á mo ní Ọlọ́run fún mi ní ẹ̀bùn kan tí mo bá wo sàkún ibi tọ́rọ̀ lọ mo lè sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí ṣe wá rí ọ̀rọ̀ yìí ní ìtẹ́ mọ̀ pé ibi tó máa já sí rè ṣùgbọ́n mo mọ̀ wípé
ibi tó máa kọ́gun sí láti ilẹ̀ mo mọ̀ pé kò lè dá ní iṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá ní làákàyè tó bá gbọ́ ọ̀rọ̀ tí ìyá Ikí máa sọ ní ọjọ́ yẹn níbi tí Jìgólò yìí wà gbogbo ẹnu mi ló gbàrà mo lè pè é bẹ́ẹ̀ àti tí ẹni ọlá wà ṣe é rí pé mo dárúkọ àti tíra tí Jìgólò fúnra ẹ̀ ń sunkún Engineer Koreen wọ́n tú àwọn àṣírí kan fún mi lọ́jọ́ yẹn ẹ̀rọ gbogbo yín bọ́ síta mẹ́wàá lákàá fi ẹ́ ṣe godmother ó tú àṣírí ẹ̀ màá tú àṣírí ẹni ọlá ẹ̀ sì máa kí Ọlọ́run ò ní jẹ́ káṣírí èèyàn ti ọwọ́ mi tú gbogbo kinní ni mo ti rí gbogbo ẹ̀ ni mo ti gbọ́ gbogbo ibi tó ń lọ mo kàn wú ẹ̀yin ìyá òṣì tẹ́ ẹ sọra yín di ìyá ẹ̀ lọ́sàn gangan tẹ́ ẹ wá mú sábẹ́ nítorí wípé mo sọ fún yín pé giver ni ẹni ọlá ẹni tí ò bá ní integrity tí ò bá ní dignity tí ò bá ní làákàyè tí ò bá mọ nǹkan tó ń ṣe tó bá bá ẹni ọlá rìn wàláhì á jẹ dòdò kò ní lè sọ òdodo ìyẹn náà fẹ́ ṣe fún mi gbogbo owó tó fún mi láyé owó iṣẹ́ mi ni mo dẹ̀ sọ ibi tó dáa sí mo ní ẹni ọlá is a giver ojú ẹ̀ nìkan ni ò lè yọ sílẹ̀ fún èèyàn irú wọn ló dẹ̀ máa ń fẹ́ ìfẹ́kùfẹ́ irú wọn tó bá lọ́rẹ̀ẹ́ tó bá yan ìyá tí àwọn yẹn bá jẹ́ oníjẹkújẹ oníbàjẹ́ wọn ò ní lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ mo ní ẹni ọlá I can't say because you are respectful or you are a giver kí n má bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ o tún ti ṣí ọkọ yàn this is not the right person for you I know your dirty past mo mọ bí tó o ti ń bọ̀ mo mọ ohun tó o ti ṣe ó wà lọ́wọ́ mi tó jẹ́ wípé ará àta ò gbọ́dọ̀ gbọ́ you promised me you were going to turn a new leaf o ní o fẹ́ fi mí ṣe role model o fẹ́ kí ìgbésí ayé ẹ̀ dá mo ní rárá kì í tó o bá fi mí ṣe role model kì í ṣe bó ṣe ń ṣe role model rèé you are not a saint kì í ṣe pọ́nmọ dáadáa ní ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ ṣùgbọ́n o lóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀rọ o lóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀ ṣe o ní o fẹ́ kí n tọ́ ẹ sọ́nà káyé ẹ̀ má bàjẹ́ ìwọ náà mọ gbogbo nǹkan tó ti yẹ kó fi ṣẹ̀sín tó jẹ́ mi ni mo paná ẹ̀ tó jẹ́ pé màmá pariwo lé ẹ lórí màmá bú ẹ ìgbà míì màmá lálé ẹ wà máa sun ẹkún ilé tó kọ́ tí Engineer Koreen wá bẹ́ẹ̀ ṣí o mọ bó ṣe jẹ́ o mọ bí mo ṣe lálé ẹ o mọ bí mo ṣe paná nǹkan tó fẹ́ jáde láti ibẹ̀ tó ń bẹ̀ mí o mọ bó ṣe bẹ Bùnmi Aṣíwájú sí mi tí ìbá ṣe Bùnmi Aṣíwájú sunkún nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ó ní alájà sísà mi èmi ni mo kó yín sí èmi ni mo bá yín sọ wípé kẹ́ dáríjì kẹ́ fún ní another chance o mọ ẹni àwọn tó lù ní jìbìtì tó gba owó lórí internet o mọ ẹni tó lọ gbé níbi tẹ́mi tí ń gbèjà o tún lọ gbẹ̀yìn gba 2 million lọ́wọ́ lady yẹn wípé ò ní bá ṣẹjọ́ tẹ́ ẹ fi gba 2 million lọ́wọ́ ẹ̀ ní o mọ̀ mo dákẹ́ ni gbogbo ohun tó forí mi dìre tí mo mú mọ́ra tí mo ní ẹ̀ẹ̀kan kọ́ tó bá fẹ́ change èèyàn ẹ̀ẹ̀kan kọ́ ló máa change àbí kì í ṣe bẹ́ẹ̀ ni mo ṣe sọ tí mo sọ ẹ́ di àbúrò ọ̀sán gangan àṣé òun tàn mí ni tẹ́ Engineer Koreen àti gbogbo yín tẹ́ fi pàdé tẹ́ fi fẹ́ra ní o mọ̀ later on ni mo tó mọ̀ wípé àwọn ọmọ Oyètọ́lá Ọ̀ṣun state ni wọ́n àwọn ọmọ APC àwọn gúùpù àwọn Táíwò Ọláọ̀rẹ́ Bọ́lá Ọlọ́fin náà lọ mú ẹ babẹ́ ìgbà tí ẹjọ́ ń tanra yín tẹ́ ẹjọ́ ń ṣòṣì tẹ́ ẹjọ́ ń ṣe rádaràda lórí social media mo dákẹ́ ọkọ mi ní kí n má sọ̀rọ̀ ṣùgbọ́n mo wá fẹ́ rán ẹ létí ọ̀rọ̀ kan tó sọ mo sọ lórí ìkànnì yìí náà lọ́jọ́ yẹn ó ní alájà nígbà tí tàkọ́kọ́ ṣẹlẹ̀ tó fẹ́ bu mẹ́ lọ́wọ́ tó wá bẹ̀ ní tó ń róòlù nílẹ̀ ńlẹ̀ níwájú Àgídìgbò tó fẹ́ ṣe fídíò ẹ wọ́n náà máa ṣe fídíò ẹ mo ní kó má ṣe fídíò ẹ mo ní mi ń ṣe Ọlọ́run òun róòlù ńlẹ̀ báyìí alájà ẹ dáríjì mi ẹ má jẹ́ káyé mi bàjẹ́ tọkọ mi gbé ẹ sókè tó ní má ṣe bẹ́ẹ̀ yẹn níwájú obìnrin ẹgbẹ́ ẹ kì í ṣe Ọlọ́run tọkọ mi command mi pé ó yá o gbọ́dọ̀ máa bá ṣe advert lọ́wọ́ òde gbọ́dọ̀ fi sílẹ̀ o rántí pọ́kọ mi ló command mi tó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ṣé o rántí níwájú Àgídìgbò mo máa ṣe yẹn tán nígbà tán gbé péèjì ẹ lọ mo máa bẹ ẹ wérò sórí péèjì Ẹniọlá ó máa gbẹ̀yìn mi lọ lọ́kọ̀ ìyá Ikí má máa pè mí ó máa sunkún ìyá Ikí má wá bú mi nínú DM ní ó lọ́mọ mi ti gba ọkọ òun tí mo ní kò jẹ́ bẹ́ẹ̀ mo pe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo ní ẹ fi ìyà jẹ obìnrin yìí mo ní mo support polygyny lóòótọ́ mo lè fi ìyà jẹ obìnrin yìí ó ṣe fídíò inú ilé ẹ̀ fún wa kò sí chair kò sí tẹlifíṣàn kò sí nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ
bí ẹnjìníà ṣe fẹ́ pẹ̀lú ọmọ méjì rẹ̀ tó gba igba orí ẹ̀ hairdresser gidi ni ọmọ yẹn tó beautiful bí ẹnjìníà ṣe gbọ́ gbogbo ohun tó ní rèé ilé tọ́jọ́ kọ́ bí ẹnjìníà ṣe tà mọ́ lórí rèé àbí ibẹ̀ kọ́ la sọ tó sọ wípé ó dákú sórí obìnrin ní hòtẹ́ẹ̀lì tó ní òkú ẹ̀ ni wọn bá gbé táwọn rọ̀ṣẹ̀ lọ sí hospital tó ní bó ṣe ń wọnú DM oní DM nìyẹn tó ń tòsí àwọn obìnrin olóbìnrin tá a tún wá blackmail wọn tó bá ti ní sex video wọn lọ́wọ́ ojú ẹ̀ kọ́ ló ṣe sọ I still have the recording I have everything mo dẹ̀ bẹ́ẹ̀ wí pé o kò tí ì pẹ́ jù o ò lè fẹ́ bọ̀bọ̀ yìí ṣebí mi ni engineer sọ wípé kó àtàkì ṣebí mi ni jìgólò bẹ̀rẹ̀ sí ní sọ wípé kó àtàkì ó sọ lọ́jọ́ yẹn ó ní tóun bá tún ṣe tán tọkọ mi bá fi mí lẹ̀ èmi lòun máa pàpà wá bá sùn àbẹ́mi kọ́ ló ń dọ̀tí lémi ọkọ mi pé alọ́ Ìbàdàn ọkọ mi pè sínú mọ́tò bí 1 hour ló fi rọ́wọ́ àsì fún pé fi ayé ẹ fún Ọlọ́run you a Muslim wẹ̀ jánábà máa kírun kó dẹ̀ ṣe déédé láàrin àwọn ìyàwó ẹ̀ méjèèjì fa ojú ìyá ikí má mọ́ra kò dùn nínú ṣebí ọkọ mi ò ló wá bú tó ní èjìká ní ṣọ́ọ̀bù èjìká ìsọnù gbogbo àwọn ìyá ẹ̀ tó yàn lórí social media ṣẹ̀bọ̀n ń drag mi ni mo fọwọ́ lẹ́rán mo mọ̀ wípé ọjọ́ ọ̀rọ̀ máa tó mi tẹ̀ wá mọ̀ pé ó máa yá tó báyìí mi ìdẹ̀ mọ̀ wípé ó máa jinlẹ̀ tó báyìí ṣùgbọ́n ó lé èèyàn kan tí mo fẹ́ call out mo kàn ní rán ẹ létí ni ọ̀rọ̀ ẹ kan ni mo fẹ́ fi rán ẹ létí tó kó lè mọ̀ wípé mo rán ẹ létí nínú fídíò tí mo ṣe ń gbà yẹn ó ní Àlájà nígbà tó ń bẹ̀ mí níwájú Àgídìgbò ó ní tí ẹ bá ń bá èèyàn ṣe tinútinú tí ọ̀nà èèyàn yẹn bá ń da onítẹ́ni yẹn bá wá dà yín ó ní ẹni yẹn ò lè rí ojú rere Ọlọ́run ó ní gbogbo nǹkan á bàjẹ́ fún Ẹniọlá ṣó mọ̀ pé mo sọ fún ẹ wípé màá rán ẹ létí ṣó mọ̀ pé o ti rí ìbínú Ọlọ́run báyìí ṣó mọ̀ pé ìbínú Ọlọ́run ti dé báyìí ṣó rí wípé ẹ̀sìn damage control lẹ́fẹ́ ṣe tó bá jẹ́ fídíò àti ìwà àtọkọ ẹ níbi tẹ́sí bá jọ ṣe pọ̀ àgbèjà yìí threesome pẹ̀lú ice blog I have the video lady yẹn fi fídíò yẹn ó dìdí wọnú DM mi tó fi hàn mí tó ń play ẹni ṣó fẹ́ gbọ́ mo ní nọ́mbà ẹni tó fún mi mo ní fídíò ẹni tó fún mi mo rí fèsì ẹni tó fún mi mo ṣe rìkọ́dì ẹ̀ sílẹ̀ wọ́n ní kí n post ẹ̀ mo ní láyé ọwọ́ mi kọ́ ni ẹ̀sìn Ẹniọlá ti máa jáde yàtọ̀ sí wípé Ẹniọlá kó jẹ́ ọ̀tá mi gan mi ní gbé fídíò yẹn jáde bọ́ mo mọ̀ wípé fídíò yẹn sì máa jáde omore tí mo lè ṣe kọ́ńtàtì ẹni tó ṣíà ẹ̀ tẹ́ bá fẹ́ àárẹ̀ ẹ̀sẹ̀ wà lọ́wọ́ mi mo tún lè ṣe ẹ́ lóore yẹn torí wípé a lè sọ wípé nítorí tí ẹ bàjẹ́ ká sọ wípé ohun tẹ́ni yẹn ṣe dáa ṣùgbọ́n mi ìròbó yẹ ní kéèsì torí ọkọ ẹ náà ló post ẹ̀ sórí group chat Akeem ló post ẹ̀ sórí group chat àmọ́ bóyá ó ń bẹ ẹja nínú ilé lọ́jọ́ yẹn ni bóyá ó ń blackmail ẹ lọ́jọ́ yẹn ni bóyá ó fẹ́ fi ilẹ̀ lọ́jọ́ yẹn ló fi group tẹ́ create láti bully mi ibẹ̀ la Akeem ló post ẹ̀ sí tí àwọn yẹn ti rí so kì í ṣe wípé wọ́n hack fóònù ọkọ ẹ má ṣe damage control bóyá ó wá bẹ́ẹ̀ ni immediately ló ṣẹ̀rọ àrí mú bẹ̀ bọ́rí àwọn èèyàn ti record ẹ̀ so ẹ lè má ní kéèsì Akeem Adéṣọlá engineer Koren òun ló post ẹ̀ sórí group chat according to what we heard Ẹniọlá ṣòra yí ẹ lóde àbúrò rẹ nígbà tí mo sọ wípé àwọn tó fọkọ sẹ́wọ́n ló yẹ kó lọ́yàn ní rómọdé kì í ṣe ni ṣórí pé Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ ṣórí pé ojú tí ẹ̀ ṣórí pé ó ṣẹ̀sán mo mọ̀ pé òní tí ju ọmọ elépo ni ẹ́ ṣùgbọ́n ṣórí pé ó wá kúrò lórí alágbo tá a mọ̀ ẹ́ mọ́ tá a bẹ́ẹ̀ polówó tí gbogbo ayé mọ̀ ẹ́ mọ́ ó wá do ní content creator ìsọ̀nà ó lose focus ṣórí pé ó ti ṣìyàn kò kúkú dúró síbi tó wà gan ṣórí pé mo kí ìyá kí n má kú oríire congratulations my lady àwọn tó ń dá ẹlẹ́bi ṣé kò lè move on ni wọ́n command ẹ̀ wọ́n manipulate ẹ̀ ta ló mọ fídíò ìyá Ikima tá Akeem ló lọ́wọ́ ta ló mọ iṣẹ́ nàbì tí Akeem ti fi ìyá Ikima ṣe tí ìyá Ikima ò fi lè sọ̀rọ̀ ẹbí mo sọ fún ẹ wípé olòṣì ló lọ fẹ́ tán bá bí ẹ dá Akeem bọ́ síta kó bá mi sọ̀rọ̀ fídíò ẹ̀ wà lọ́wọ́ mi tán bá bí ẹ dá dùn pín ìyá Ẹniọlá mò ń bọ̀ orí season 2 ni màá ti ṣe fídíò tiyín mò ń bọ̀. gbogbo ohun tó bá ti wà lórí social media ó ti kúrò ní pé a kì í wò ó
ohun tó bá ti dórí social media ó ti kúrò ní pé a kì í wò ó ohun tí ẹ bá fẹ́ kéèyàn dá sí kéèyàn wò ẹ gbé pamọ́ sí 6x6 àbí 2x2 àbí 4x4 nínú yàrá yín ohun tí ẹ bá ti gbé wá sórí social media ó ti di dídá sí bẹ́ẹ̀mi náà bá gbẹ́bí mi wá ẹ dá sí bí n bá gbọ́dọ̀ àwọn ọmọ mi wá ẹ dá sí ohun tí àbẹ́ fẹ́ kéèyàn dá sí ẹ má gbé wá sórí social media ẹ fẹ́ trend ni ẹ fẹ́ káyé mọ̀ yín ni bàbá wa bá yín sọ pé bàbá yín ṣe àìta bá yín fẹnu sí ayé sì fẹ́ mọ̀ yín náà ní lórí káyé lè mọ̀ yín ni ṣùgbọ́n Mẹ́wàá Láká òun ni èmi wá dá sí ọ̀rọ̀ tó gbé wá torí mo rí fídíò tó ṣe mo dẹ̀ bìlífù pé gbogbo àwọn èèyàn ló ti rí ó ti ń trend ó ti lọ viral gan ṣùgbọ́n ohun tí èmi fẹ́ béèrè lọ́wọ́ Mẹ́wàá Láká torí ìgbà tí mo wo fídíò yẹn a lot nǹkan ló wà nú ẹ̀ ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé èwo gangan ló ń dùn bẹ̀ kí ni nǹkan tó ń dùn lórí ọ̀rọ̀ Sisi Alagbo àti Engineer Akeem kí ni nǹkan tó ń dùn ṣé nítorí pé Sisi Alagbo ó mu ní godmother ó wá lọ fẹ́ Engineer Akeem láì sọ fún ṣé yẹn ló ń dùn ni ṣé nítorí pé Engineer Akeem ó jẹ́ APC láti Kòròdú ṣé yẹn ló ń dùn ni ṣé nítorí pé Sisi Alagbo ó ti sọ wípé Pẹ́pẹ́sẹ́ ń kọ́ o òun Mẹ́wàá Láká kì í ṣe godmother òun mọ́ ṣé yẹn ló ń dùn ni ṣé nítorí pé ó pàṣẹ fún Sisi Alagbo pé má ṣe báyìí Sisi Alagbo gbọ́dọ̀ sí lẹ́nu ṣé yẹn ni dúdú bẹ̀ ni ṣé fídíò ẹ̀ tí wọ́n sẹ́ndì sí ṣé yẹn ló ń dùn ni torí nǹkan tó kà nínú fídíò yẹn ó pọ̀ èmi ò tẹ gbogbo ẹ̀ ó kọ̀ tẹ ó pọ̀ rẹpẹtẹ àbí nítorí pé Sisi Alagbo ó ní kò ta àgbo mọ́ ó ní content creator ló ń ṣe content creator tí Sisi Alagbo ń ṣe yẹn ṣé yẹn ni ó ń dùn ni kò tí ìyá mi ìyẹn lèmi ṣe ní kí n wá béèrè lọ́wọ́ ẹ̀ bákan náà ló tún sọ pé kí ìyá Sisi Alagbo kó súnmọ́ bí kí Sisi Alagbo kó súnmọ́ bí bóun bá fẹnu gé obì fún wọn kọ́ má jẹ́ bóun bá fi bá wọn sọ̀rọ̀ kọ́ gbọ́ ní èyí tí mo mọ̀ pé ìyá Sisi Alagbo kò ń ṣe ẹgbẹ́ Mẹ́wàá Láká kò ń ṣe ẹgbẹ́ Mẹ́wàá Láká ìyá Sisi Alagbo ò lè jẹ́ ẹgbẹ́ Mẹ́wàá Láká ìyá Sisi Alagbo ó máa ju Mẹ́wàá Láká lọ ní ọjọ́ orí torí tó bá ní kàn wò ó mẹ́wàá ni Mẹ́wàá Láká fi ju Sisi Alagbo fúnra rẹ̀ lọ tó ní kàn bọ́ síbi bóun bá fẹnu gé obì fún wọn kọ́ má jẹ́ ẹjọ́ ṣé Mẹ́wàá Láká ló bí Sisi Alagbo ni ṣé Mẹ́wàá Láká kò bí àwọn ọmọ tiẹ̀ tó máa mójútó ṣé dandan ni kéèyàn mójútó ọmọ ọlọ́mọ ni ṣé dandan ni kéèyàn mójútó ọmọ ọlọ́mọ torí ìyá tèmi ló máa ń pa òwe yẹn fún mi tèmi náà máa ń pa fáwọn ọmọ mi ní ò jẹ́ pa fara àta ẹ padà sílé kẹlọkọ Yorùbá mi ì jẹ́ pa òwe yẹn fún ará àta pé tí n bá fi ẹnu kódà mi ì jẹ́ pa fún ọmọ ọlọ́mọ mi ì jẹ́ pa fún ọmọ ọlọ́mọ mo máa tún pa fún àwọn àbúrò mi tí n bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ bá wá ṣe kinní màá níṣe bí mo sọ fún yín àwọn àbúrò mi ẹ̀jẹ̀ mi mo máa ń pa òwe yẹn fún wọn ṣùgbọ́n kí n wá dìídì pa fara àta báwo ni tèmi ṣe jẹ́ ẹ lè mú ẹṣin odò ni ẹ lè fọ́ọ̀sì ẹṣin pé kó mu mi kódà àwọn ọmọ téèyàn ń bí láwọn ọmọ ọ̀sìn gan láwọn ọmọ ọ̀sìn ẹ lè bá wọn sọ̀rọ̀ ni tó bá wù wọ́n tó máa gbọ́ tí ò bá wù wọ́n wọ́n ní gbọ́ ọmọ tí ò sì gbọ́ abáláàjì ẹ̀ láàárọ̀ àbá níbi tó fi sí èyí tó sọ fáwọn tá àgbọ̀ ó ń yé wa èyí tó sọ fáwọn ẹlòmíì náà tí wọ́n gbọ́ ó ń yé wọn débi pé o máa sọ pé bí ìwọ bá fẹnu ẹ gé obì fún Sisi Alagbo kó má jẹ́ bóun bá fi bá sọ̀rọ̀ kó gbọ́ ní títí tèwo ní títí ọmọ ni àbí ti àbúrò ẹ̀ àbí ti ẹbí ẹ̀ àbí ti ará ẹ̀ tó wá sọ pé kí ìyá Sisi Alagbo ìyá abiyamọ ayé kó bọ́ síbí ṣó ti mí ìyá Sisi Alagbo tẹ́lẹ̀ ni àbí ti pa ni ṣọ́ràn wà nú ẹ̀ ni bí Sisi Alagbo bá sọ pé wọ́n kọ́ ló bí òun ó ṣàdáyé ẹ̀mọ̀ yẹ́ ẹ̀ náà sì dánmú ẹ̀mọ̀ kí ló ń kọ́ wọn out fún ẹ ti dàrú oníkálukú ti wà láàyè ẹ̀ Sisi Alagbo ti ní òun ṣe godmother àwọn ọmọ ìwọ náà ti ní kó kẹ́kọ̀ọ́ ẹ̀ dání kí ni wá ní wàhálà ẹ lórí fídíò tó sẹ́ndì sí ẹ tí fídíò tó sẹ́ndì sí ẹ iṣẹ́ kan rún ẹ tó bá mọ̀ yí pé o lè jẹ tó bá mọ̀ yí pé ìwọ lè jẹ iṣẹ́ kan rún ẹ torí pé wọ́n rán iṣẹ́ ni wọ́n sẹ́ndì fídíò sí ẹ ìwọ lọ́rí sẹ́ndì gbogbo fídíò yẹn sí àdẹ̀ tí ì rí fídíò náà ìwọ dẹ̀ lọ sẹ́ndì ẹ̀ sí wọ́n rán iṣẹ́ ni ó dẹ̀ ti sọ fún wọn pé o lè jẹ iṣẹ́ yẹn àmọ́ o jẹ́ iṣẹ́ yẹn indirect o jẹ́ direct ni Mẹ́wàá Láká o jẹ́ iṣẹ́ yẹn indirect o jẹ́ direct ni nítorí pé kí ni mo ṣe ní o jẹ́ indirect o jẹ́ direct nígbà tó ti sẹ́ndì ẹ̀ sí tí wọ́n ti rí yẹn o ti rí pé fídíò ẹ̀ ni o dẹ̀ ti sọ fún wọn pé ìwọ ò lè post ẹ̀ o kò jẹ́ kó sọ lórí ẹ̀ o lè máa lùlù òwe lówe lọ́lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń ju ọ̀mọ̀ràn ló mọ̀ ọ́ o lè máa lùlù bí òwe ṣùgbọ́n kò jẹ́ kó jáde síta kó máa wá sọ wípé fídíò kan wọ́n sẹ́ndì ẹ̀ sí ẹ ìwọ nìyí ò kí ń bá tèèyàn jẹ́ Mẹ́wàá Láká kí nìyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ ní o kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí olóò kí ń bá tèèyàn jẹ́ olóò kí ń tú àṣírí èèyàn ṣùgbọ́n èyí tó ń ṣe lọ́wọ́ yìí ṣó ń fi àṣírí ẹni ọlá ṣó ń fi àṣírí ẹ̀ pamọ́ ni ṣẹ́nu kọ́ńbọ̀dù ló ń fi àṣírí ẹni ọlá Alagbo Sisi Alagbo ṣẹ́nu kọ́ńbọ̀dù yàrá ẹ̀ ló ń fi pamọ́ sí ní èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí olóò kí ń tàṣírí èèyàn òun tàṣírí èèyàn òun gbèyàn lóní jìbìtì olódùnyàn lórí tí ẹ̀gbọ́n ló ṣe jẹ́ ìgbà tí ẹni ọlá tó bá ń ṣe dáadáa ìgbà tó bá gbé nǹkan rẹ tó ń ṣe nǹkan rẹ lórí social media ìgbà yẹn lẹ máa ń yọwọ́ kọ́wọ́ ìgbà yẹn lẹ máa gbóríṣiríṣi jáde bẹ́ẹ̀ ni ìgbà tó jẹ́ pé lòun fẹ́ ṣí ilé bíbá yìí ìwọ náà ló sọ ní gbogbo àṣírí ẹ̀ lóbò olóhùn pora mọ́lẹ̀ ní lágídígbò tó ń bẹ́ẹ̀ kó má tàṣírí hun kí ọkọ ẹ tó sọ wípé Pẹ́pẹ́sẹ́ ń kọ́ kó dìde ńlẹ̀ kò ń ṣọlá òun ṣe máa pora mọ́lẹ̀ fún obìnrin ẹgbẹ́ ìwọ náà ló sọ bẹ́ẹ̀ oní if not ní oníjọ́ tó ṣe kíni tó ṣí ilé yẹn ó ní àṣírí ò bá ti tú ṣé bí ilé náà tó ṣí tó ṣe kíni tí gbogbo ẹ lọ ìjọ́ kejì bíjọ́ kẹta náà ní gbogbo fọ́pọ̀mọ́yọ̀ tẹ fọ́pọ̀mọ́yọ̀ ṣàṣírí náà wàá tún ní ṣe bẹ́ẹ̀ pàpàgbà ṣírí náà ń ta ṣe bí báyìí náà ní gbogbo tẹ fọ́pọ̀mọ́yọ̀ tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ pé ìwọ tó yẹ pé o kàn sẹ́yìn godmother ẹ
níbi tó wá o kàn sẹ́yìn godmother ó dẹ̀ jíjọ́ kejì síjọ́ kẹta ó dẹ̀ ti di gbàsgbòs lórí fọ́nrán ó tún lọ ṣáínà ó dé ta ìdè ó bẹ̀rẹ̀ sí ní polówó ọjà ẹ̀ ó mójútó ọjà ẹ̀ ó mójútó rẹ̀ kò rántẹ nìkan kan ó rántá rẹ̀ lórí social media ó tún lọ ṣáínà ó tún dé sí ta ìdè tó tún ti ń ṣe dáadáa tí gbogbo ẹ̀ tún ti ń lọ òun ni owó náà ló fò jáde lákòókò nínú tó sọ pé pẹ́pẹ́ sẹ́ńkọ́ ìyá ìkímọ́ ó wá sínú gbá ẹ̀ ó wá sínú àwọ̀ ẹ̀ ó lọ́mọ ẹ̀ gba òye ọkọ òun ìwọ náà ló fò jáde tó kọ́kọ́ ṣe kíni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wọ táwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní wọ pẹ̀lú ẹ̀ lélẹ́yìn náà nísìnyí ó ti ṣáìnà dé ó ń ṣe dáadáa ó ń polówó ọjà ó ń ṣe tiẹ̀ lọ ìwọ kan yìí náà ló tún gbé fídíò ló tún sọ pé pẹ́pẹ́ sẹ́ńkọ́ débi pé fídíò yìí ó ti ń sẹ̀ǹdì ẹ̀ sáwọn èèyàn tó wà nínú gúrúùpù ti tiẹ̀ fúnra ẹ̀ ẹ ti ń sẹ̀ǹdì ẹ̀ síra yín ó dẹ̀ sọ wípé wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí ẹ oníwọ̀ ò lè post ẹ̀ ó post ẹ̀ direct but ó post ẹ̀ ní indirect sí gbogbo àwọn tó wà nínú group chat ẹ a lot of people ni mò ń rí nínú comment wọn tí wọ́n sọ wípé àwọn ti ní fídíò yẹn àwọn ti wo fídíò yẹn àwọn ti ṣe gbá àwọn ti ṣàwo Sisi Alagbo Eniola kì í ṣe baby it's not a toddler kò dẹ́n teenagers no not at all adult ni ó ní live ẹ̀ nǹkan tó bá dẹ̀ mú ló lè fi live ẹ̀ ṣe ó lè la lọ́wọ́ bó ṣe máa ṣe live ẹ̀ ó lè sọ bó ṣe máa ṣe live ẹ̀ fún o wá ní kò lè rí ìyọnu Ọlọ́run mọ́ jọ ṣé wọ́n ní pa Ọlọ́run mo béèrè ní o ṣé wọ́n ní pa ṣé wọ́n ló ṣẹ̀dá Eniola Alagbo tó ń sọ pé kò lè rí ìyọnu Ọlọ́run mọ́ ó ti ṣẹ̀sìn lọ́nà wo ló fi ṣẹ̀sìn ẹni tó lọ́wọ́ bá fi ṣẹ̀sìn ṣẹ̀dá kan lè fi ṣẹ̀sìn ni ó ló ti ṣẹ̀sìn ó ní kò lè rí ìyọnu Ọlọ́run lórí kíni mo béèrè ní o kí ló ń dùn ẹ́ gangan lórí ọ̀rọ̀ Eniola Sisi Alagbo kò tí ì yé mi o èmi fẹ́ kó láyé wa náà ni ò láyé ọ̀rọ̀ mi báyìí làwọn Yorùbá sọ pé kíní kan máa ń dùn o nílé Ifẹ̀ o kí ló ń dùn ẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ gangan torí gbogbo àṣírí ẹ̀ tó lóòlè tú yìí náà ló ti tú ó ti jẹ́ ká mọ̀ wípé ó ń bá àwọn èèyàn ni ó ti jẹ́ ká mọ̀ wípé oríṣiríṣi ìwà ìdọ̀tí tó wà lọ́wọ́ ẹ̀ ó ti jẹ́ ká mọ̀ olóò fẹ́ tún ayé ẹ̀ ṣe kò sì gbọ́rùn dúró ṣe ti pa ni bí ò bá gbọ́rùn dúró òde fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ fi yẹ́ ẹ̀ sílẹ̀ kí ni ti yẹ́ ẹ̀ tó ń sọ pé kí yẹ́ ẹ̀ bọ́ síbí kí yẹ́ ẹ̀ ṣe gbá kí ni yẹ́ ẹ̀ rà lọ́wọ́ ẹ̀ kí ni yẹ́ ẹ̀ ṣe fún ẹ. mo béèrè ní o tó fi sọ pé yẹ́ kìnnìkan ìyẹ́ ẹ̀ wọ́n bọ̀ ní part 2 kí ló fẹ́ ṣe fún yẹ́ ẹ̀ ní part 2 irú ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún màmá ẹ̀ ní part 2 kò yé wa ohun tó bá wà ń bẹ̀ ní kò láyé wa ó wá tún sọ kìnnìkan ó ní congratulation tó Ìyá Ikimọ́ ó ní congratulations sí Ìyá Ikimọ́ ó ní torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń ṣe kíni ni wọ́n sọ pé kò lè move on ó ní kí la mọ̀ tí Akeem engineer Akeem ti ní lọ́wọ́ níbi iṣẹ́ ibi tó ti fi Ìyá Ikimọ́ ṣe kí ló ti ní lọ́wọ́ tá a mọ̀ pé torí Ìyá Ikimọ́ ó sọ nígbà tẹ́ lọ wípé pẹ́pẹ́sẹ́ ń kọ́ engineer Akeem ó máa wọnú kíní wọn lọ DM wọn ó máa lọ toast wọn irú ọkùnrin ló ń pobìnrin wọn ò dẹ̀ fọ́ọ̀sì wọn pé kán gbà fáwọn kò sọ́kùnrin tó fi okùn sọ́bìnrin lọ́rùn ẹ tó bá pílìsì ẹni tí ò bá pílìsì ẹ ò ní ṣe Ọlọ́run ti dá pé ìran ọkùnrin ni kó kọ́kọ́ kẹnu sóbìnrin nílùú òyìnbó sì ni àwọn òkà kún obìnrin náà máa ń kẹnu sọ́kùnrin bó bá nífẹ̀ẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ilẹ̀ Yorùbá ti wá bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ohun tó máa pè é kódà ọkùnrin yẹn náà òun bó ṣe máa treat obìnrin nìyẹn òun ló fi rí bẹ́ẹ̀ lọ́dọ̀ titi wa ìran ọkùnrin ló ń po obìnrin olólọ́dí inú DM wọn ló ti ń lọ pè wọ́n tó bá wá pè wọ́n tán á wá ṣe oríṣiríṣi á ní fídíò wọn lọ́wọ́ irú kí la mọ̀ tí Akeem engineer ti ní lọ́wọ́ tó fi wá ṣe kìíní tó fi ń ṣẹ̀rùbà Ìyá Ikimọ́ débi pé Ìyá Ikimọ́ ń kọ́ kò lè lọ so congratulations to her ń gbọ́ Ìyá Ikimọ́ congratulations mo níwọ̀n náà tó gbàdú tó ń jó tó ń yí lẹ̀lẹ̀ tó bá ń tún ẹ̀ ó jẹ́ yé tàbẹ́là wàláì tó bá ń tún ẹ̀ ń tàbẹ́là ni ó ń tún àbẹ́là ni torí mi ìmọ̀ ohun tí ó mú ẹ tó lè move on no matter àwọn tọkọ ẹ lè ní lọ́wọ́ ẹ jẹ́ ká sọ pé òótọ́ ni nǹkan tó ń sọ ẹ jẹ́ ká tẹ̀ sọ pé òótọ́ ni ọkọ ẹ wá ní nǹkan kan lọ́wọ́ ó dẹ̀ fẹ́ fi ṣẹ̀rù bẹ́ẹ̀ torí pé kò má lè sọ̀rọ̀ ó jẹ́ tí move on ló ti ń tajà fèsì ọjà fèsì àwọn ọmọ ẹ kí ló dé nínú yẹn tó bá dẹjọ́ kọ ẹ ní nǹkan kan lọ́wọ́ náà ìwọ náà kọ́ máa òtún kó sọ tó bá ti sọ ó ti parí àṣírí tó wà níbẹ̀ nígbà tí wọ́n bá ti sọ síta bọ́kọ̀ ẹ bá dẹ̀ máa sọ wá ní ìyàwó ẹ̀ náà ti sọ bẹ́ẹ̀ àwọn tó sì máa gbèsè yẹn bọ́ ti ń gbè wọ́n máa gbèsè yẹn àwọn tó máa gbèsè yẹn ọkọ ẹ̀ wọ́n máa gbèsè yẹn ọkọ bí ilé ayé ṣe wà nìyẹn bí ilé ayé ṣe wà oníkálukú ló dá tiẹ̀ mọ́ oníkálukú ló láwọn èèyàn ti tiẹ̀ ìwọ mẹ́rin alákàwá sọ wípé ẹnu tiẹ̀ gbà á láti pe engineer Akeem olẹ́nu ẹ̀ gbà á oní tó bá tó bẹ́ẹ̀ oníkójú pẹ́kẹ́ ẹjọ́ ṣé òun tírẹ́tì ni ẹ̀ nítorí kò yé wa o tó lé furu kọ̀kọ̀kọ̀ yìí ṣé òun ṣẹ̀rù bá ni kó má lè sọ̀rọ̀ ni àbí kó má lè jáde ẹjọ́ ta lẹ́yìn gan torí kò tiẹ̀ yé mi ta ni yín tẹ̀sán ira yín di gbákejì Ọlọ́run mo kàn orí social media in fact Ọlọ́run tóbi lọ́ba àmọ́ kò lè jọ wá lójú ìgbẹ̀yìn ayé oríṣiríṣi la máa rí orí àwọn ẹlòmíì wọ́n máa pera wọn lọ́lọ́run indirectly wọ́n máa ṣe bí Ọlọ́run indirectly tó dẹ̀ mọ́ pé àwọn ò jẹ́ nǹkan kan ẹ̀dá ò jẹ́ nǹkan kan omi ìdọ̀tí omi lọ́gbọ́lọ́gbọ́ omi ìdọ̀tí tó yẹ pé tó bá ta sí èèyàn lára èèyàn máa ṣe kí ni àtàdánù ni omi ìdọ̀tí a wá sọra wa di nǹkan a máa wá ṣe kí ni a máa wá gapá lera wa lórí ẹni tó ò bọ́ tí ò ń ṣe ìwọ ló bí tó ò kì í ṣe fámìlì ẹ̀ ìwọ náà sọ ó ní owó tó fún ẹ olówó iṣẹ́ ẹni ó ti gbowó iṣẹ́ dẹ̀ ti hẹ́ndì níbi tẹ́jọ́ fẹ́ ṣiṣẹ́ sí ẹjọ́ kí tún wá ní wàhálà kò pè é fúnṣẹ́ mọ́ ò bá ṣiṣẹ́ mọ́ ẹjọ́ kí ni wàhálà ṣé nítorí wọ́n dẹ̀ ti wà lórí social media ń sìn òun ò gbọ́dọ̀ ṣe nǹkan kan mọ́ nítorí kò ṣe godmother ń sìn kò gbọ́dọ̀ ṣe ilé ayé ẹ̀ mọ́ mo béèrè ní o wá ní kó dún pẹ́kẹ́ onífídíò ẹ̀ lọ́wọ́ kí ló tún fẹ́ ṣe kí ló tún kù tó fẹ́ ṣe
ẹni tó gbé lọ́wọ́ àbí tó dé lórí ni tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tó fẹ́ ṣe fídíò tó sẹ́ndì sí ẹ o ti sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn tó wà ní group chat ẹ o ti sẹ́ndì ẹ̀ sí wọ́n ti sẹ́ndì ẹ̀ síra wọn débi pé ó ti ń lọ ìwọ náà dẹ̀ sọ wípé o mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá fídíò yẹn máa jáde ẹ jẹ́ kí fídíò jáde after disgrace wetin remain mo béèrè lọ́wọ́ yín ni o after disgrace wetin tó wá ló tún remain mo béèrè ní òun ló lára ẹ̀ nǹkan tó bá wù ló lè fara ẹ̀ ṣe nǹkan tó bá wù ó wá ní kò ní kẹ́sì tó bá onínàmbọ̀ onítàn lọ́wọ́ o ṣe fídíò lẹ̀ wọ́n bó tiẹ̀ ṣe ń ṣe tó fẹ́ ní ìfúnpá lórí ọ̀rọ̀ lọ́rọ̀ high blood pressure is real fa high blood pressure is real ó wá ń ṣe bí ìgbà tó yẹ pé ọlọ́run ti mọ́ta ilé ẹ lọ́wọ́ ọlọ́run ti mọ́ta ilé ẹ lọ́wọ́ ó ṣe bí ìgbà tó yẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn nǹkan tó ju òrírí ni ẹjọ́ nǹkan tó ju òrírí ò ní wá sílé ayé ó ń ṣẹlẹ̀ akọ̀lẹ̀ máì tí ì rí alẹ̀ máì tí ì gbọ́ ni ó wá ń ṣe bí ìgbà tó jẹ́ pé ó ti mú kòbókò dání bó ṣe ń fi wọn níwájú ló máa fi wọn lẹ́yìn ló máa fi wọn lọ́tún ló máa fi wọn lọ́sì bó ṣe ń ṣe nìyẹn òun sọ̀rọ̀ bí Elédùmarè ìwọ kọ́ ló dá Sisi Alágbo ìwọ kọ́ ló dá Akeem engineer Akeem ìwọ kọ́ ló dá wọn ó wá ń sọ̀rọ̀ bí Elédùmarè bí ìgbà tó yẹ pé àníṣe o ohun tó sọ yẹn ìwọ máa ń wo sàkún èèyàn ni o máa ń wo sàkún èèyàn ẹni wo sàkún èèyàn tí ò rí sàkún ara ẹ̀ ẹni tó ń wo sàkún èèyàn tí ò rí sàkún ara ẹ̀ òrí tí ò rí ara ẹ̀ ẹni tí ò rí ìpàkọ́ tiẹ̀ tó wá ń rí ìpàkọ́ onípàkọ́ ẹni lọ́ọ̀tì ló ń ṣẹlẹ̀ mú sọ fún yín mo ní ohun tí ẹ̀lẹ́gbẹ́ má fi lọ àwọn ọmọlàkejì yẹn fabẹ́rẹ́gún ayínkẹ́ tó fi gán ọmọlàkejì yín fabẹ́rẹ́gún rẹ̀ Sisi Alágbo ń ṣe fámìlì ẹ̀ kì í ṣọmọ ẹ̀ kì í ṣàbúrò ẹ̀ bó bá ṣe òun ló ṣe lè ṣe láìvẹ̀ òun ló ní láìvẹ̀ ó dẹ̀ ní right kó gbẹ́nu ẹ láti máa pèyà Sisi Alágbo jáde ṣé wọ́n jẹ́ bàbá Sisi Alágbo ni àbí wọ́n jẹ́ gbọ́n yẹ àbó jẹ́ bí wọn tó ń sọ wípé kán bọ́ síbí ayá máa ń kọ ẹ̀yin èèyàn gan ẹ dẹ̀ máa ń bìlífù pé nǹkan tẹ bá ṣe ẹ ṣe ni nǹkan tẹ bá ti ṣe ẹ bìlífù pé ẹ ṣe kò sẹ́ni tó fẹ́ mú yín ẹ dẹ̀ máa rántí Ọlọ́run ẹ rántí Ọlọ́run ọba adákẹ́dájọ́ ọba tó ń wo ẹ̀dá ran ọba tó yẹ pé báwo èèyàn bá dáadáa ẹ máa bọ́lọ̀ níbi tá ẹ fi sí táwọn èèyàn bá dáadáa tún máa bọ́lọ̀ níbi tá a fi sí à ń ṣe pamọ́ ni kò sáṣegbé tó o bá lè pa èkùrọ́ lójúgun ọmọ ọlọ́mọ máa rántí pé wọ́n máa pa lójúgun ọmọ tiẹ̀ náà tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ à ń ṣe pamọ́ ni kò sáṣegbé èmi láti ìyá lọ́mọ mi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́nu mi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ kì í ṣe òun ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn àwọn tó ti lọ ti jayé wọn máyé wọ́n ti jayé àwọn ọmọ wọn ti jẹ́ máyé gbogbo èyí táwọn ọmọ wọn lè fi ráàánú gbogbo wọ́n ti kó gbogbo ẹ̀ wọ́n ti jẹ́ tán ẹ bẹ̀rù Ọlọ́run náà kí ló ń pè ya Sisi Alágbo òun bọ̀ wá bá wọn part 2 kí ló fẹ́ ṣe part 2 fọmọ lọ́mọ fún kí ló fẹ́ ṣe part 2 fún mo béèrè ní òfúyà tó ní òun bọ̀ ta ìyá ẹ̀ náà ọmọ Sisi Alágbo jẹ́ ń bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tó ráwọn wèrè sórí orí social media ọgbà wèrè ni sórí rú Àsísátù Muhammadu yìí ń sìn ara àwọn wèrè orí social media ni ọgbà wèrè gidi ni ọgbà wèrè ni wọ́n ríran wọ́n ti fọ́ lójú Ọlọ́run sì ti sọ Ọlọ́run ti kó lè dún èmi tó rọ́nà òun ti sọ nígbà àwọn tó rán wá gan pàápàá tó wá jíṣẹ́ tọ́jà wọn ò jíṣẹ́ ṣe gbọ́dọ̀ sí wọn lẹ́nu ṣe gbọ́ ni ẹ̀ ní gbọ́ ẹjá tó máa nù lọ́rọ̀ yín kò ń gbọ́ fèrè ọlọ́dẹ àmọ́ torí àní sọ wípé ẹ̀ ní gbọ́ ká má sọ a máa sọ nítorí ọlá àwọn tó máa gbọ́ tó máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ilé ayé wọn la ṣe máa sọ ọgbà wèrè lórí social media oríṣiríṣi wèrè ló wà ńbẹ̀ tẹ́ bá ń gbọ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ káwáyín tẹ́ bá ń gbọ́ ẹgbẹ́ káwáyín ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn tọrọ òun látúnṣe nìyẹn àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ káwáyín àwọn wèrè tútù wà tó ṣẹ̀ṣẹ̀ já tó ti wọjà àwọn kan ti wọjà tó yẹ pé kò sí tẹ́lẹ̀ oríṣiríṣi wèrè ló wà ọgbà wèrè gidi ní social media o ọgbà wèrè gidi ní oríṣiríṣi wèrè dẹ̀lẹ́ máa rí irú wọn l'Àsísátù Muhammadu yìí sìn ṣẹ́rí pé sálárò gidi torí tí kò bá sálárò ni ẹjọ́ ṣé mo fokùn wọ wá bí ṣé mo ní dandan kó wá gbọ́ ohun tí mò ń sọ kó tó ganu wá ṣé mo wá ń ṣẹ́ mo béèrè ní o ohun tó mú ohun tó ní ẹ̀tọ́ lórí opinion ẹ̀ láti type ẹ̀ sórí fídíò mi òun náà ló mú èmi náà tí mo lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lórí fídíò tó bá wà lórí social media mo ní ẹ̀tọ́ láti sọ opinion mi lórí ẹ̀ ohun tó mú ẹni tó ń gbèjà tó wọ́n lè sẹ́ndì fídíò sóhun wọ́n sẹ́ndì ẹ̀ sí ni o kò sí lórí kíní tó fi òun dẹ̀ wá mú wá fi ṣe fídíò ń ta ó lè máa pe Sisi Alágbo kó bọ́ síbí ó lè máa pè ya Sisi Alágbo tí òun ṣẹgbẹ́ kó bọ́ síbí alábòsí ni yín alábòsí ojú yín dẹ̀ máa bo alábòsí inú àrùn yín pẹ́ alábòsí yín máa kọ́lé alábòsí yín máa bímọ alábòsí yín máa láya gbogbo nǹkan mèremère lálábòsí yín máa ṣe ṣùgbọ́n alábòsí ò ní látúbọ̀tán Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àtúbọ̀tán alábòsí ò ní da Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pàtúbọ̀tán yín ò ní da ẹ fẹ́ràn àbòsí ẹ fẹ́ràn ọ̀tẹ̀ ẹ máa rí òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀ nílẹ̀ báyìí ọ̀tọ̀ ní tẹ́ ẹ máa sọ ẹ máa rí òtítọ́ ọ̀rọ̀ báyìí ó máa ṣòro láti sọ fún yín àmọ́ Ọlọ́run á dá bàbá mi lókè á dá o oníbàjẹ́ ẹ ṣàrùn ẹ fẹ́ fi ọgbọ́n kẹ fi káwọn èèyàn lómi ọbẹ̀ jẹ Ọlọ́run á dá o torí àwọn tí làákàyè wọn ò bá gbọ́ gbogbo òṣì tẹ́ ń ṣe bí ẹran tó ṣẹ́ níwò tó ló ṣì lẹ́ ń ṣe wàláhì òṣì lẹ́ ń ṣe ṣùgbọ́n àwọn kan wà làákàyè wọn ò gbọ́ òṣì tẹ́ ń ṣe yẹn ohun tẹ́ ń sọ àwọn mídìí belief máa wọn ní fun láti bí fun àwọn náà máa ṣe kí ni wọ́n máa di ara yín ohun tẹ́ ń ṣe yẹn á máa wọnú orí wọn débi pé á kó sí wọn lójú á kó sí wọn lórí wọn ò ní mọ ohun tó ń ṣe mọ́
ẹnu dùn ro yọ ní ẹnu dùn rẹ̀ fọ́. Do as I say, don't do as I do. Tí ó bá jẹ́ pé Ọlọ́run jẹ́ ká máa rí gbàjà ara wa ni ká máa rí ohun tó ní kálukú ń ṣe ni. Social media ilé ayé gan mọ́ tó ní kọ́ni ló máa mọ́. Tó ní tẹ́ bá ti yọ Ọlọ́run kan báyìí lọ́ máa ti rí yín. Wọ́n á ti rí ṣe ọwọ́ yín, wọ́n á ti rí wà yín, wọ́n á ti rí ṣe sí yín. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátá ni wọ́n máa rí. Àwọn èèyàn á wá bò bóyá ẹni táwọn ń dúró dè níyìn ni àbẹ́ni téèyàn ń sá fún níyìn. Bóyá ẹlẹ́tàn níyìn ni àbólóòótọ́ níyìn. Ẹlẹ́tàn ni púpọ̀ nínú yín. Púpọ̀ nínú yín worst ju Sisi Alagbo lọ. Ẹ worst sórí ẹlòmíì tí wọ́n bá gbé wá sí orí social media ẹ máa sọ̀kò pa ni. Níbi tẹ́lòmíì worst dé, níbi tí ẹlòmíì tó worst dé, níbi tí past ẹlòmíì tó bá tẹ́lòmíì tí past ẹ bá jáde, kò ní ṣe é kò ní ṣe é sọ, kò ní ṣe é kò ní ṣe é sọ níbi tí past ẹlòmíì tó worst dé. Ṣùgbọ́n wọn náà máa ra kakaka mọ́ àwọn ọmọ ọlọ́mọ, wọ́n máa ní kọ́ mórí wá kọ́ fẹsẹ̀ lẹ̀, wọ́n máa ní pẹ́pẹ́sẹ́ ńkọ́ kiri kan tó ń ṣe. Ẹjọ́ ń bọ́lẹ̀ tí ìtọ́mọ ti ní dé tẹ́fẹ́ tọmọ ọlọ́mọ. Ká tiẹ̀ dúpẹ́, ìyá Sisi Alagbo ó ti tọ́mọ tiẹ̀ débì kan báyìí, ó ti tọ́mọ tiẹ̀ débì kan. Ọmọ náà sì ti mọ̀, èyí tó sọ fún tó gbọ́, èyí tó sọ fún tí ò gbọ́. Ẹjọ́ wádà kò dá, ṣèbí ìyá ẹ̀ ló bí lọ́mọ, ṣó ṣe é fowó rà ni. Mo béèrè ní o, ṣé ìyá ẹ̀kọ́ ló bí lọ́mọ? Ẹjọ́ ṣé ìyá ẹ̀ máa á gbé Sisi Alagbo dẹ̀, á wá gbé ọmọ tiẹ̀? Mo béèrè ní o, àbí wọ́n fẹ́ fún ìyá Sisi Alagbo lọ́mọ tiẹ̀ kó fi ṣọmọ? Ó dá kò dá, kò ṣe é fowó rà. Ìyá ò ṣe pààrọ̀ bẹ́ẹ̀ lọ́mọ ò ṣe é pààrọ̀. Ẹjọ́ ṣé kí ìyá Sisi Alagbo kó wá pààrọ̀ Sisi Alagbo kó gbé wọ ni kó gbọ́mọ tiẹ̀ lẹ̀? Mo béèrè lọ́wọ́ ẹ ní o. Toro bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní ilé ṣan ó bẹ̀rẹ̀ sí ní ilé ṣan mo kàn tí ẹ̀ ń wo mò ń rẹ́rìn-ín pé kí ló dé ṣé òun bá yàn jà ni ṣé wà á ti wọ́n kọ́ wò pé Àdíjà Túndé ni mo sáré lọ wò pa Sisi Alagbo adẹ̀ ti sọ fún pé má jà fún space ọjà ẹ̀ advice tèmi nìyẹn òun ló ń kan àwọn èèyàn lára abára àwọn bíi ìsìn òun kan wọ́n lára ni bẹ́ẹ̀ mi èmi ò bá yàn jà mo lè advice wọn ni pé ẹ má jà o ẹ má jẹ́ kí ìjà kó gbé owó yín dànù o ìjà òun jẹ́ kéèyàn rójú ráyè ṣe lé ayé ẹ o ṣé ti bá tún advice yàn bẹ́ẹ̀ yẹn ń sìn orí á tún máa wá fọ́ wọn orí á máa fọ́ wọn àrùn á máa dùn wọn gbogbo nǹkan á máa ṣe wọn wọn bá láwọn ro kúrò ní ẹni bá ro kúrò ní ẹni ro kúrò ní ibi á bá o ìyá yín àti bàbá yín àtẹbí yín pátá ló máa kú gbogbo ẹni bá ti rọrọ mi ó máa jẹ́ tiwọn ni tó bá rò láàárọ̀ á jẹ́ tiwọn lọ́sùn tó bá rò lọ́sùn á jẹ́ tiwọn lálẹ́ tó bá rò lálẹ́ á jẹ́ tiwọn lóru tó bá wá jí lóru tó bá rò á jẹ́ tiwọn ní kùtù àì bìjà ìlà haúlẹ̀ wàlá quwwata illa billahi àlẹ́ òràzín ọlá àti tóbi ọlọ́run àdàbí tí bá rò aburú ní èèyàn rí èmi òun ní ká burú ṣe kódà kí n máa bẹ́ẹ̀ jà ní ìjà ní kí nǹkan ẹ bàjẹ́ aláwọn ò ní ba nǹkan wa jẹ́ kí n máa bẹ́ẹ̀ jà gan mi lè ní kí nǹkan ẹ bàjẹ́ ìwọ tó bá wà rò débi pé ó wá ro pé ikú ló wá rò nù owó tó máa kú kò sì gbà téèyàn bá kú lẹ̀ báyìí tó bá sín àìmọye àwọn tó ti kú sára àwọn ọmọ àìmọye àwọn tó yẹ pé kòròfo ni wọ́n tó ń rìn káàkiri wọ́n ti kú sára ohun tẹ́ bá ti rò máa jẹ́ ti yín àdàbí tó bá yẹ pé lórí ìkànnì mi yìí mo gba owó lọ́wọ́ yín tí mo fi ra fóònù owó yín ni mo fi ń sanwó dátà àbí mo wá mọ̀ yín rí àbí nǹkan kan wá dèmi àti yín pọ̀ rí ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tó bá jẹun tó jẹ́ ẹ̀tọ́ wípé lórí social media o tó o bá ti wà ń bẹ̀ o ohun tá a bá ti rí connection ni ohun tá a bá ti rí káwa náà sọ lé ká sọ̀rọ̀ lé lórí tó bá jẹun tí social media wà fún nìyẹn tẹ́yìn tẹ́ jẹ́ ẹ̀rùn kí ló ti ń pè semi illiterate ẹ̀yin semi illiterate ẹ̀yin educated illiterate different type of illiterate tẹ́yìn máa wá sórí ẹ̀tẹ́ máa ní ẹnìkan ṣe sọ̀rọ̀ ẹnìkan ṣe báyìí ẹnìkan ṣe báyìí ẹjọ́ ṣé nígbà tó tẹ́ máa tẹ fóònù yín tẹ́ gbé dání tẹ́ máa tẹ̀ ṣé agboolé yín lẹ tẹ̀ síbẹ̀ ni mo béèrè ní o ṣé agboolé yín lẹ tẹ̀ àbí Facebook àbí bàbá dúdú àbí bàbá búlù ṣé agboolé yín lẹ tẹ̀ síbẹ̀ kábà ní agboolé yín lajá sí ibẹ̀ láti ń sọ̀rọ̀ àbí mo wá sẹ́nu ọ̀nà yín 2x2 ilé tẹ́ kọ́ ṣé bẹ́ẹ̀ ni mo ti wá ní tí mo wá béèrè ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yín mo béèrè ní o àmọ́ wọ́n tó o bá ti tẹ bàbá Facebook tó ti tẹ social media tó ti bọ́ sínú agboolé social media àgbáyé ló bọ́ sí anybody ló lè sọ̀rọ̀ ń bẹ̀ ohun tó bá wọn anybody ló lè fẹ́ ẹnu ẹ sọ everybody ohun tó bá wọn èèyàn lè sọ wàá kàn mọ nǹkan tó máa sọ ni má dìfẹ́mù èèyàn ṣùgbọ́n pé ká dá sọ̀rọ̀ ẹ lè ní ká má dá sọ̀rọ̀ o ohun tó bá ti mẹ́yìn tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀yin náà ń dá sọ̀rọ̀ ni ohun tó bá ti mú yín tẹ́tán kámẹ́rà síra yín lójú ẹ̀ ń dá sọ̀rọ̀ ni ẹ lè wá sọ pé kẹ́yìn sọ opinion yín kẹ wá ní káwọn kan gbẹnu dání tá a lẹ yín ẹ̀yin ní kẹ má wá sórí fọ́nrán mọ́ ẹni tó bá ti mọ̀ pé nǹkan tá à ń sọ kò bá òun lára mu kó ṣe kí ni kó wà kápáàsì torí agbolé tèmi mo wà ẹnu ọ̀nà lẹ́mi ni mo wà àjọ kọ́lé sórí social media ni bẹ́ẹ̀ ni àjọ ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ni àjọ ní rúùmù ń bẹ̀ ni àdẹ̀jọ kọ́lé síbẹ̀ ni tí n bá wà lẹ́nu ọ̀nà lẹ́mi tó wá ń sọ wípé báwo ni mo ṣe ṣọrùn lẹ́nu ọ̀nà lẹ́mi ṣọmọ pọ́tì kàbùkù alábùkù rí wọ̀wà ẹlẹ́tẹ̀ rí wọ̀wà torí kò yé mi ohun tí ò yé mi òun ni mo wá béèrè o ipe ẹjọ́ ṣé òun nìyá Sisi Alagbo ni àníyá Sisi Alagbo tó fẹ́ wá fún ẹjọ́ ẹ jẹ́ kó sọ nǹkan tí ìyá Sisi Alagbo ṣe bó ṣe òun ló ṣe tọ́mú ẹ̀ ó dẹ̀ ti tọ́ ọmọ ẹ̀ Ọlọ́run ti ṣe wọn ọmọ ti wà láyé rẹ̀ ó ti gbọ́n ó ti mọ̀ tún lọ́tún ó ti mọ̀ sí lọ́sì tí ìyá ẹ̀ bá bá sọ tí ò bá gbọ́ tí wọn náà bá sọ tí ò gbọ́ ṣé ti pa ní òde fọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ kí n tiẹ̀ tí ẹ gbọ́ mójú táwọn ti tiẹ̀ náà nà ẹ jẹ́ kó dìgbà náà nà kó tó fọmọ bà fọ́ṣù èyí tó wá dùn ẹ níbẹ̀ gangan òun ni mo fẹ́ kó mú jáde
kó analyse ẹ̀ bó ṣe jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé torí ìtìyà Yíkímọ́ ìyá Yíkímọ́ congratulation gba congratulation ìyá Yíkímọ́ má lọ mójú tó ṣe ń ṣe pọ́pọ́ọ̀fù kó tó ń tà máa lé ẹnjìníà kiri tó bá jẹ́ pé lóòótọ́ ń tọkọ ẹ ṣe fún ẹ nìyẹn kò jẹ́ kó rí ti ẹ̀rọ mọ́ ó jẹ́ kó fèsì àwọn ọmọ ẹ kó fèsì iṣẹ́ ẹni ó lè mú fọ́ọ̀nù nìyẹn bóyá nǹkan míì wà ń bẹ̀ ni ó lè mú fọ́ọ̀nù Ọlọ́run ti ṣàánú ẹ̀ náà wọ́n dáwó fún ẹ wọ́n ra fọ́ọ̀nù fún ẹ wọ́n ṣe gbogbo ẹ̀ fún ẹ kí ló dé tó lè mú fọ́ọ̀nù ó jẹ́ the hairdresser náà ló fẹ́ padà sí the hairdresser ta irun oríṣiríṣi àwọn èèyàn ló ń ṣe business wọn lórí social media ta irun ṣe nǹkan ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kò ṣe lórí ẹ̀ ó dẹ̀ ti ń tajà kí tó wá ní wàhálà kí ni wàhálà ti tiẹ̀ tó bá jẹ́ oúnjẹ kan forí ẹ̀ fún àgbọn kó o tó lọ mójútó àwọn ọmọ ẹ kó ní kán mórúkọ ẹ kó lẹ́nu kó move forward kó ṣe ilé ayé ẹ kó mójútó àwọn ọmọ ẹ káwọn ọmọ ẹ jẹ́ èèyàn kan jẹ́ èèyàn ó sì ń ṣe gbogbo pálapàla kiri orí social media and congratulation ẹ kò ní gbà kò dáwọ kò ní kòkò bàbá sàṣù ẹ bá ti dánwó fún ìwọ náà sì wà ń bẹ n tí ò bá ní o lè fún ẹnjìníà òkúkú bínú sí fún ní nǹkan tí ò bá ní tó bá lè yẹ pé tó ló jẹ́ ABC ni ẹnjìníà ni jẹ́ ká tún gbọ́ bó bá jẹ́ yẹn náà ni ká kúkú mọ̀ pé tó lóṣèlú lẹ fẹ́ fi mu ká mọ ibi tẹ́ ti mu tó bá lè jẹ́ pé ó jẹ́ torí pé ó ti change sí content creator náà ni ká wò ó pé àbí torí kò gbéṣẹ́ wá mọ́ ni àbí torí kò godmother mọ́ ni tó bá jẹ́ yẹn náà ni ká mọ̀ yìí tó jẹ́ gangan tó ń dùn ẹ́ ń bẹ̀ tó bá lè jẹ́ fídíò tó gbé wá náà ló fẹ́ ṣe kí ni ló fẹ́ dúró lé lórí ìyẹn náà lè ó ti ń pín kiri because ó wà lórí comment lóríṣiríṣi táwọn kan ní àwọn ti gẹ̀ẹ́tì ẹ̀ mo rí ẹ̀rùn kí ló ti ń pè àwọn èèyàn tí wọ́n ń kọ́ tó láwọn ti rí àwọn gẹ̀ẹ́tì ẹ̀ àwọn gẹ̀ẹ́tì ẹ̀ tó ní kálukú ń kọ́ jáde dáadéé ẹ ti ń pín káàkiri náà nìyẹn ẹ ti ń pín káàkiri ni wá ní wàá fún ládírẹ́sì ẹ̀ wàá fún nọ́mbẹ̀ kí ló kàn pẹ̀lú àti fún ládírẹ́sì ẹ̀ Sísí Alágbo bó ṣe ń tajà ẹni kó máa ta ẹjẹ kó máa sọ di wùkẹ̀wùkẹ̀ kó máa ìwọ ló ní láìvù ẹ wọ́n lè advice ẹni advice ẹni kódà bọ́ bá rí fídíò kí ló fẹ́ ṣe sí ìbọn ló ní láìvù ẹ ṣé wọ́n ló gbé wá bẹ̀ ni àbọ̀kọ ẹ ló gbé wá bẹ̀ àbáwọn ọmọ ẹ ṣe bóun ló fi láìvù ẹ ṣe nǹkan tó mú a lot of àwọn èèyàn ló ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ìtorí pé àníṣe àríbáyà ni ẹlòmíì wọ́ọ̀sì ohun tí ẹlòmíì ń ṣe ó wọ́ọ̀sì ju nǹkan tí Sísí Alágbo tẹ́ ló ṣe yìí lọ ní ohun tẹ́lòmíì ń ṣe tó wọ́ọ̀sì gidigidi ṣùgbọ́n náà ló mẹjọ́ dá ẹṣin bàbá Bándélé ọba arínúròdì olùmọ̀ràn ọkàn ó dẹ̀ ń wẹ̀ dánírọ̀ ni ìjọ tó bá máa kó gbogbo èsì gbogbo tá à ń ṣe fún wa kò sẹ́ni tó máa dá dúró kò sẹ́ni tó lè dá dúró so òun ló máa ṣèdájọ́ kì í ṣe ẹnìkankan ó bá gbé fídíò wá àwọn èèyàn bá gbogbo àwọn kan ti ń sọ sórí social media wọ́n sọ wọ́n mẹ́nu kó bẹ́ẹ̀ náà ni ṣọlá nìkan tó sọ tó kú síbẹ̀ ni bó béèrè ni o ṣọlá nìkan tó sọ tó kú síbẹ̀ àwọn míì gan gbàtẹ́ tún sọ fídíò wọn síta níbi tó ti ń jàṣepọ̀ ìgbàtẹ́ tún sọ síta lọ́lọ́run tó wá ránṣẹ́ oore sí wọn ọlọ́run bá ìgbàtẹ́ pé owó ẹlòmíì inú ìdọ̀tí ló wà ọmọ ẹlòmíì inú ìdọ̀tí ló wà bó ṣe wọn ọlọ́run ló ń ṣe nǹkan ẹ̀ torí ẹ̀yin wá níbi tó ṣe kinní kan yẹn ẹ ti wà níbi tó ṣe kinní kan ọlọ́run tó yín wọ́n bẹ̀ ìyẹn ò sọ pé ẹ mọ́ kanga náà ṣé yẹn lẹ́ ẹ mọ́ kanga ni kò lẹ́ ẹ mọ́ kanga a lot of video a lot of àwọn nǹkan ló máa ń sẹ́ndì sẹ́mi pé ìwọ tó ń sọ̀rọ̀ a lot nǹkan ló ti kó wá fún mi pé èmi lèmi ò ń ṣe èmi ò sí ìdí yẹn I'm not for that ẹsẹ̀kẹsẹ̀ ni máa ń delete ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni I'm not in for that ẹlòmíì ló máa pè mú máa pè mí tí bá gbé kọ́ yẹn àwọn fẹ́ sọ nǹkan fún mi ní káwọn ṣe nǹkan báyìí mo ní kò kàn mí kò káyé tèmi ni pé tí n bá rí nǹkan tí ò dáa kí n sọ tí n bá dẹ̀ ti sọ mojúmójú pé kò mẹ́ẹ̀ nìyẹn mi ní time èmi náà tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn mọ̀ nípẹ̀ àwọn fẹ́ sọ fún mi ní mi ní interest ìyẹn kọ́ ni mo bá wá torí tèmi fún ara mi tara mi gan mi ì tí ì ràn tán débi tí fẹ́ máa rán lọ́rọ̀ ká máa pe síkírá ká máa pe síkírù ká wá jókòó kalẹ̀ bí omi ọkà bí omi adágún ká máa gbọ́ sórí oní sórí nígbà tó yẹ pé sórí tèmi gan ó ń bẹ lára mi sórí tèmi gan ti bá ní kí n máa sọ wàhálà mi ì lè sọ tán mo sì ní ìmọ̀ ní fẹ́ sọ sórí kan mo fẹ́ gbé wá nǹkan mi ì tí ì ní táìmù nítorí tí bá ti bẹ̀rẹ̀ mo fẹ́ kí n sọ bóyá oyún kìíní ni ìjọ mélòó ni kí n fi sọ ká lè advice ara wa ká mẹ́nu kò mi àmọ́ torí pé kò sáyè fún mi mi ì tí ì rán tara mi tán màmá rán tẹni ẹrẹ́ni lórí kí ni èlò lọ́fẹ́ fún mi tọ́lọ́run ò lè ṣe fún mi ìran ọlọ́run lèmi máa ń wá ìyọ́nú ọlọ́run ni mò ń wá ìwọ̀nba tó bá lè ṣe fún mi alhamdulilayi rabbil alamin torí òun lọ́ba tó ń tó ẹrú òun lọ́ba tó ń tó ẹ̀dá òun ló ń bá ẹ̀dá gbé ẹrù ẹ̀ dórí kò sẹ́ni tó lè gbé kò sí olówó náà tó lè so èèyàn dolówó kò sí olówó náà tó lè so èèyàn dolówó tí ò bá ti ṣe pé wà nínú kádàrá ẹ̀ bóun ló máa sọ dolówó tó ti gbé wáyé kò sí ẹni tó lè sọ̀yàn dọlọ́rọ̀ àfi tó bá ti wà nínú kádàrá wípé òun ló máa sọ dolọ́rọ̀ tó gbogbo yẹn ẹyẹ ṣẹ̀rù bara yín ìrànlọ́wọ́ ọlọ́run ní kẹ́ wá torí pé ọmọ ànábì ádámù aṣàdéhùn yìí àdéhùn ni wọn ọlọ́run nìkan lọ́ba tó ń ṣàdéhùn tí kìkì yẹ èmi ò fọ́ tipẹ́tipẹ́ bá jẹ́ yẹn ni a lot wọ́n máa ń gbé wá ṣùgbọ́n mi ò ráyè máa ń sọ fún wọn ni tí bá tẹ̀ ti dábò wọn question mi ti má dábẹ́ lómi báyìí wọ́n ní ókè alájà máa pè mí ní kò sí problem nímọ̀ pé wọ́n ń já palọ nìyẹn kò dẹ̀ káyé ní ìdẹ̀dẹ̀dẹ̀ láti pè wọ́n padà ní ìfẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ní onílé ohun tó bá ti wáyé sórí social media mo ti dá sí mo ti mẹ́nu mi kúrò mẹ́ mo tún ti mú forward ní tèmi n bá rò tó ọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ kan kí n sọ ẹ bá bú mi kò káyé bọ́lọ́mù ò bá ti bú mi ẹ bá ṣépè kò káyé bọ́lọ́mù ò bá ti ṣépè fún mi kò sí ohun tẹ́ ṣe tó kàn mí torí pé mo ní ọlọ́run bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ ní ṣàbòsí fún yàn mi ìdẹ̀ ní rí òótọ́ ọ̀rọ̀ bílẹ̀ báyìí kí n máa wá wọnú gbọ́dọ̀ ọlọ́run ò jẹ́ bí n bá ṣe rí mo ti kó ń bẹ̀ nìyẹn wá nìyẹn òkè òun tú àṣírí gbogbo èyí tó sọ yìí nǹkan ò tí ì tó àṣírí ẹ̀ṣẹ́ lẹ́yìn náà tó gbé èèyàn ṣubú bẹ́ẹ̀ bá fẹ́ ṣubú ṣùgbọ́n tọ́lọ́run bá gbé ṣubú lọ́mọ èèyàn ń gbé ṣubú gbogbo èyí tó sọ kalẹ̀ yìí náà ti tó gẹ̀dá ṣubú
ti tó